tí a mọ̀ rèé nípa ìpàdé ìdákọ́ńkọ́ tí Mákindé ṣe pẹ̀lú Àtíkù àti Babangida. Gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ àti igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ Àtíkù Abubakar ṣe ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú olórí ológun orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ajagunfẹ̀yìntì Ibrahim Babangida nílé rẹ̀ tó wà nílùú Minna nípínlẹ̀ Niger lánàá ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 10 oṣù kínní yìí. Ọ̀pọ̀ èèyàn ló ti bẹ̀rẹ̀ wípé kí ni ìpàdé Mákindé tó jẹ́ ọmọ ẹgbẹ́ PDP àti Àtíkù tí í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú ADC pẹ̀lú Babangida lè dálé lórí. Wọ̀nyí ni ohun tí a mọ̀ nípa ìpàdé ìdákọ́ńkọ́ tó wáyé náà láàrin Mákindé, Àtíkù àti Babangida. Igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ Àtíkù sọ pé àbẹ̀wò òun sí ìpínlẹ̀ Niger dá lórí ọ̀nà láti jẹ́ kí ẹgbẹ́ òṣèlú ADC fẹsẹ̀ múlẹ̀ ní ìpínlẹ̀ náà. Àtíkù ní àbẹ̀wò òun kò ní nǹkan láti ṣe pẹ̀lú bóyá òun yóò dupò ààrẹ lọ́dún 2027. Olùdíje sípò ààrẹ fẹ́gbẹ́ òṣèlú PDP nínú ètò ìdìbò ọdún 2023 sọ pé ohun tó jẹ òun lógún báyìí ni báwọn ọmọ Nàìjíríà ṣe ń pè fún gbígbé èsì ìdìbò jáde lórí kọ̀ǹpútà láti àwọn ibùdó ìdìbò lẹ́sẹ̀kẹsẹ̀, èyí tí ilé aṣòfin àgbà l'Àbújá kò gbà wọlé pátápátá. Àtíkù ní nílò ẹ̀rọ kọ̀ǹpútà láti gbé èsì ìbò sórí ayélujára lẹ́sẹ̀kẹsẹ̀ yóò dẹ́kun awuyewuye tó máa ń jẹyọ nínú ètò ìdìbò Nàìjíríà ní gbogbo ìgbà. Àtíkù ní gbígbé èsì ìbò sórí ayélujára yóò mú àdínkù bá làásìgbò tó máa ń sábà ṣẹlẹ̀ lásìkò ètò ìdìbò ní Nàìjíríà. A nílò gbogbo ẹgbẹ́ òṣèlú alátakò láti kàrámọ̀ ọ̀rọ̀ àtúnṣe òfin ètò ìdìbò tí ilé aṣòfin àgbà l'Àbújá kò ṣe dáadáa yìí. A kò gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ náà tì sinmi bí ilé aṣòfin àgbà ti ṣe gbé jù sẹ́gbẹ̀ẹ́ kan. Nǹkan táwọn ọmọ Nàìjíríà ń béèrè fún kò rújú rárá. Ohun tí wọ́n fẹ́ ni pé kí àjọ elétò ìdìbò INEC máa lo ẹ̀rọ kọ̀ǹpútà láti gbé èsì ìbò sórí ìtàkùn ayélujára lẹ́sẹ̀kẹsẹ̀. Ohun tí ilé aṣòfin buwọ́lù báyìí ni lílo ẹ̀rọ kọ̀ǹpútà àti fífi ọwọ́ ṣe àkójọpọ̀ èsì ìbò ní Nàìjíríà. Láìsí àní-àní, nǹkan tí ilé aṣòfin buwọ́lù yìí yóò dá èdè àìyedè sílẹ̀. Àtíkù ló ṣàlàyé bẹ́ẹ̀. Igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ wá ké pe àwọn ẹgbẹ́ òṣèlú alátakò yòókù láti tako àtúnṣe tí ilé aṣòfin àgbà ṣe lórí òfin ètò ìdìbò kí wọ́n sì béèrè fún lílo kọ̀ǹpútà láti gbé èsì ìbò sórí ìtàkùn ayélujára lẹ́sẹ̀kẹsẹ̀. Àtíkù ní nǹkan tí ẹgbẹ́ òṣèlú ADC ń ṣe báyìí ni láti kó àwọn èèyàn jọ lẹ́sẹ̀kùkú àti láti jẹ́ kí ẹgbẹ́ náà fẹsẹ̀ múlẹ̀ dáadáa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ kò bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní tiẹ̀ lẹ́yìn ìpàdé náà. A gbọ́ pé Mákindé sì dúró nínú ilé Babangida lẹ́yìn tí Àtíkù ti kúrò níbẹ̀. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas tó ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.